Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti gbọ́ bí lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín fún àánú ńlá tí a rí gbà ọ́ àti oore ọ̀fẹ́ tí ẹ̀yin Olúwa fi pa wá mọ́, tí a fi rí ọjọ́ ẹrú mìíràn nínú oṣù oore ọ̀fẹ́. A dúpẹ́ nítorí pé ẹ̀yin Olúwa pa wá mọ́, ojú rere àti àánú yín tàn ìmọ́lẹ̀ sí wa lára. Ọlọ́run aláàánú wa, a fi ògo àti ìyìn forúkọ yín o. Ọ̀rọ̀ tí a ó gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ, èní ọjọ́rú ọjọ́ karùndínlógún oṣù karùn-ún. Àkòrí tí a ó gbé yẹ̀wò lónìí sọ wípé Ọlọ́run kórìíra ìkọ̀sílẹ̀, Ọlọ́run kórìíra ìkọ̀sílẹ̀. A mú àkọ́sórí wa nínú ìwé Málákì orí ìkejì ẹsẹ̀ ìkẹrìndínlógún. Málákì orí ìkejì ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nítorí Olúwa Ọlọ́run Ísírẹ́lì wípé òun kórìíra ìkọ̀sílẹ̀, ẹnìkan ti fi ìwà ipá pa aṣọ rẹ̀ mọ́lẹ̀ o. Ó fi ìwà ipá bo aṣọ rẹ̀ mọ́lẹ̀ o, ní Olúwa àwọn ọmọ ogun wí. Nítorí náà ẹ ṣọ́ ẹ̀mí yín o, kí ẹ má sì ṣe hùwà ẹ̀tàn. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Máàkù orí ìkẹwàá ẹsẹ̀ ìkejì dé ìkejìlá. Máàkù orí ìkẹwàá ẹsẹ̀ ìkejì dé ìkejìlá, tí ó kà báyìí pé àwọn Farisí sì tọ̀ ọ́ wá. Wọ́n dán wò, wọ́n sì bi léèrè wípé ó tọ́ fún ọkùnrin kí ó fi aya rẹ̀ sílẹ̀ bí? Òun sì dáhùn, ó sì wí fún wọn pé àṣẹ kí ni Mósè pa fún yín? Wọ́n sì wí pé Mósè yọ̀ǹda fún wa láti kọ ìwé ìkọ̀sílẹ̀ fún un kí a sì fi í sílẹ̀. Jésù sì dá wọn lóhùn, ó wí fún wọn pé nítorí líle àyà yín ni ó ṣe kọ irú òfin yìí fún yín. Ṣùgbọ́n láti ìgbà tí ayé ti ṣẹ̀, Ọlọ́run dá wọn ní akọ àti abo. Nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, tí yóò ṣe faramọ́ aya rẹ̀, àwọn méjèèjì a sì jẹ́ ara kan. Nítorí náà wọn kì í ṣe méjì mọ́ o, bí kò ṣe ara kan. Nítorí náà ohun tí Olúwa bá so pọ̀, kí ẹnikẹ́ni má ṣe yà wọ́n. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tún bi í léèrè ọ̀rọ̀ kan náà nínú ilé. Ó sì wí fún wọn pé ẹnikẹ́ni tí ó bá fi aya rẹ̀ sílẹ̀, tí ó bá sì gbé òmíràn ní ìyàwó, ó ṣe panṣágà sí i. Bí obìnrin kan bá fi ọkọ rẹ̀ sílẹ̀, bí ó bá sì gbé e ní ìyàwó fún ẹlòmíràn, ó ṣe panṣágà. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Ní òde òní, ọ̀pọ̀ àwọn ènìyàn ti fa àwọn ìgbéléwọ́ Ọlọ́run sílẹ̀ nítorí ìgbàlódé. Ẹ̀wẹ̀, Bíbélì sọ gbangba nínú ìwé Tímótì kejì orí ìkejì ẹsẹ̀ ìkọkàndínlógún pé àwọn ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin. Ọlọ́run sọ gbangba nínú ìwé Málákì orí ìkejì ẹsẹ̀ ìkẹrìndínlógún pé òun kórìíra ìkọ̀sílẹ̀. Máàkù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹsàn-án náà sọ gbangba pé nítorí náà ohun tí Ọlọ́run bá ti so pọ̀, kí ẹnikẹ́ni má ṣe yà wọ́n. Ní kété tí a bá ti so ọkùnrin àti obìnrin papọ̀ ní ìdàpọ̀ mímọ́, wọn kì í ṣe ẹni méjì mọ́, bí kò ṣe ara kan ṣoṣo. Gẹ́gẹ́ bí o kò ṣe lè pinnu láti gé ara rẹ sí méjì kí o sì tún wà láàyè, ọkọ àti aya kò gbọdọ̀ kọ ara wọn sílẹ̀ o. Ọlọ́run kórìíra ìkọ̀sílẹ̀. Ó so wọ́n pọ̀ títí ikú yóò fi yà wọ́n ni o. Ìdí nìyí tí bàbá mi nínú Olúwa, tí kí ó tó sùn nínú Olúwa, máa ń sọ fún àwọn arákùnrin tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé ìyàwó nínú ìjọ. Ní kété tí o bá ti gbé e títí ayé nìyẹn o. Ìwé Lúùkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkejìdínlógún, ó sọ pé tí o bá kọ aya àbí aya rẹ̀ kọ̀ sílẹ̀ láti fẹ́ ẹlòmíràn, panṣágà ló ṣe o. Ilé ẹjọ́ ló fún ọ ní àwọn ìwé ìkọ̀sílẹ̀ àti ìwé ẹ̀rí ìgbéyàwó tuntun. Ẹ̀wẹ̀, ní ọ̀run a rí ọ gẹ́gẹ́ bí onípanṣágà ní ọ̀run o. Tí o bá sì ṣe ìgbéyàwó, mọ èyí dáradára. Ọlọ́run ò ní ìpinnu láti fún ọ láti ṣe ìkọ̀sílẹ̀ rárá o. Ìfarajì títí ayé ni ìgbéyàwó jẹ́ o. Pẹ̀lú àmọ̀dájú pé ní kété tí o bá ti gbéyàwó, a so ọ́ pọ̀ mọ́ ọkọ tàbí aya rẹ títí láéláé. O gbọdọ̀ kíyèsára láti fẹ́ ẹni tó yẹ kí o fẹ́ o.
kí o tó ṣe ìgbéyàwó tí o kò bá tí ì gba ìdálójú láti ọ̀dọ̀ Ọlọ́run ní àìmọye ìgbà, má ṣe ìgbéyàwó rárá o. Ó sàn láti dá wà kí ènìyàn sì wọ ọ̀run rere ju kí ó ṣe ìgbéyàwó kí ìgbéyàwó náà lọ kó rán irú ẹni bẹ́ẹ̀ lọ sí ọ̀run àpáàdì. Gbà mí gbọ́ nítòótọ́, àǹfààní púpọ̀ ni ó ṣe fún ara rẹ tí o bá dúró de Ọlọ́run láti darí rẹ kí o tó ṣe ìgbéyàwó. Àǹfààní púpọ̀ ni ó ṣe fún ara rẹ tí o bá dúró de ìdarí Ọlọ́run nínú ìgbéyàwó kí o tó ṣe é. Tí ìgbéyàwó rẹ bá dàrú, ìkọ̀sílẹ̀ kọ́ ni ọ̀nà àbáyọ o. Ó ti jẹ́ ẹ̀jẹ́ níwájú Ọlọ́run pé ìwọ yóò wà pẹ̀lú ọkọ rẹ títí ikú yóò fi ya ẹ̀yin méjèèjì. O sì gbọ́dọ̀ mú ẹ̀jẹ́ náà ṣẹ. Ìwé Oníwàásù orí 5 ẹsẹ̀ 5. Dípò kí o wá ronú ìkọ̀sílẹ̀, ó sàn kí o tọ Ọlọ́run lọ, ẹni tí ó dá ètò ìgbéyàwó sílẹ̀, kí o sì ké pè é fún ìrànlọ́wọ́. Ohun kan wà tí Ọlọ́run kò lè ṣe bí? Àbí ohun kan ṣòro ṣe fún Ọlọ́run bí? Jeremiah orí 22 ẹsẹ̀ 17. Ìdáhùn rẹ̀ ni pé rárá o, nítorí kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Ìwé Lúùkù orí 1 ẹsẹ̀ 37. Lára èyí sì ni ní pípèsè ọ̀nà àbáyọ sí ìṣòro inú èyíkéyìí tí ó wà nínú ìgbéyàwó rẹ. Ọlọ́run kórìíra ìkọ̀sílẹ̀ o. Tí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́, o kò ní fẹ́ ṣe ohun tí bàbá rẹ kórìíra. Kókó ọ̀rọ̀: ìfarajì títí láé ní ìgbéyàwó. Ìkọ̀sílẹ̀ kì í sì ṣe ọ̀nà àbáyọ rárá o. Ẹ jẹ́ kí a gbàdúrà ká sọ pé bàbá mi, bàbá mi, Olúwa fi àwọn ìgbéyàwó tí ó ní kọ́nu-ńkọ́ lé ọ lọ́wọ́. Ọlọ́run jọ̀wọ́ bá wa tútò. Olúwa bá wa dá sí, nítorí kò sí ohun tó ṣòro ṣe fún ìwọ Ọlọ́run. Gbogbo ìgbéyàwó tó ń la làásìgbò kọjá ní àkókò yìí, Ọlọ́run ẹ jọ̀wọ́, ẹ bá wa dá sí gbogbo àwọn ìgbéyàwó tí ó ń la ìdààmú kọjá o. Ẹ bá wa fi oyin àti wáìnì tútù titun sí o, kí ìgbéyàwó wọn kí ó dùn kí ó má ṣe dàrú. Ẹ bá wa pẹ̀tù sí wọn nínú. Olúwa, ẹ má jẹ́ kán dàrú. Ìdàrú-ìdàpọ̀ ẹ bá wa mú kúrò nínú ìgbéyàwó. Ẹ ṣe ọkọ ní ọ̀rẹ́ aya, kí ẹ sì ṣe aya ní ọ̀rẹ́ ọkọ. A dúpẹ́ nítorí tí ẹ ti gbọ́ o. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Jésù Olúwa wa, àmín. Olúwàbùkọ́lá Ayako ni orúkọ mi o. Ẹ máa bá mi share, ẹ máa comment, kí ẹ dẹ̀ máa like, kí àwọn ènìyàn kí ó lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin o. Ó dàbọ̀.